kábíyèsí o. Kábíyèsí ọlọ́run tó dá gbogbo wa. Ìgbà tí adénú orílẹ̀ Ìdó tá a wà yìí tí a béèrè pé à ń lọ sí ààfin kábíyèsí oní Ìdó ti gbogbo ilẹ̀ Ìdó ni wọ́n wá tọ́ka fún wa wípé ká máa bọ̀ wá sí Ìlàjú níbí. A dẹ̀ dúpẹ́ pé a bá yín láyọ̀ àti àlàáfíà kábíyèsí. A wá wò wá torí gbogbo àwọn tí ó lórí ọ̀fẹ́ láti máa wò yín, pàápàá jùlọ àwọn tó fẹ́ mọ̀ nípa ilẹ̀ Ìdó ní òkè òkun. A fẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ kábíyèsí ẹ má bínú kẹ́ bá dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín. Orúkọ mi ni Ọba Gbọ́lágadé Múrítàlá Babalọ́lá, the Onídò of Ìdó in Ibadan land. Kábíyèsí, ìjọba ìbílẹ̀ Ìdó pàápàá jùlọ ilẹ̀ Ìdó, ó tó bí agbègbè àbí local government mélòó ni ilẹ̀ Ìdó bá pààlà? Ẹ ṣe local government tí ilẹ̀ Ìdó bá pààlà a bá fẹ́ máa pe Ìdó nìkan gan ní Ìbàdàn, torí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn ẹni tí ò ní oko àbí abúlé ní orílẹ̀ Ìdó kò fẹ́ẹ̀ tó nǹkan. Pẹ̀lú ìbá ṣe ní lọ́nà Ẹ̀rùnmu, tó ní lọ́nà Ẹgbẹ́dá, tó ní lọ́nà ọ̀nà àrà, tó ní lọ́nà Olúyọ̀lé, yóò sàtàn sídó ìsáni bó ṣe lè ya bàbá ẹ̀ bó ṣe lè bàbá ìyá rẹ̀. Ìdó yìí nìkan ibi tá à ń pè ní Ìdó local government lónìí, a ṣà ní 1552 villages tí gbogbo wa jọ parapọ̀ tá à ń jẹ́ Ìdó, tí wọ́n ń pè ní Ìdó local government. Tẹ́ ẹ bá gbàgbé, ilẹ̀ Ìdó yìí gbogbo Akínyẹlé ń pátá Ìdó ló ní, Ìdó lọ́la Akínyẹlé, Akínyẹlé ló ní Ìdó. Rí pé local government ẹyọ kan gan ní ń darí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, pẹ̀lú ìgbéga àti pé ká lè máa ráǹfààní ìjọba jẹ dáadáa. Òun náà ni wọ́n fi ń yọ Ìdó nínú Akínyẹlé, tí wọ́n ń yọ ọ̀nà àrà nínú Olúyọ̀lé, bámbámbámbá ń lọ. Àwọn tí ní abúlé tó ṣe é kà ní Ìdó yìí 1552 village ni, tá a bá yọ Akínyẹlé kúrò mẹ́. Akínyẹlé náà ní tiẹ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn, tó bí Ìdó ṣe wà nìyẹn. Ẹ ṣé kábíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àhesọ kan ó tiẹ̀ ti máa ń lu orí ayélujára ní àwọn ìgbà kan, tí a gbọ́ lẹ́nu àwọn kan nígbà kan wípé kábíyèsí Onídó gẹ́gẹ́ pé wọ́n yé sọmọ Ìdó, pé ìyá wọn gbé wọn wá fẹ́ wọn ní Ìdó ni. Ọ̀rọ̀ yìí ẹ̀yin bàbá wa náà lẹ sọ pé ẹnu oníkan láti gbọ́ pọ̀n ó tó ṣe bí òwe kábíyèsí. A rí mi. Inú mi ò bá wá dùn kẹ́ bá wa yànnàná ọ̀rọ̀ náà. Ṣe rí gbogbo ọmọ tí ó bá ṣoríire láyé láti kékeré náà wọ́n ti máa wá nǹkan kan wí sí. Èmi ò rí abúlé tí ń bẹ ní Ìdó yìí tí mi ọ̀dẹ̀ tí bàbá mi ò lọ́ọ̀dẹ̀ ń bẹ. Ní gbogbo oríkoríko ilẹ̀ Ìdó ibi tí bàbá mi ò ní ọ̀dẹ̀ sí, tá a tán sí, kò fẹ́ẹ̀ sí. Àfi bí ẹ bá dé tí ẹ bá béèrè wọ̀ pé ń bo nílé àwọn onílù ń bí, tí ẹ bá pé àwọn onílù kankan ò nílé ń bí, ẹ bá wà nílé ń bí. Ṣùgbọ́n bí ẹ bá ti dé tí ẹ bá ti pé ọ̀dẹ̀ àwọn ń lù ú, ilé àwọn ń lù ú, ìran bàbá ńlá tèmi ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ìran bàbá mi ni wọ́n ń pè ní ọmọ Àyẹ́ndìran nílé Babalọ́lá ní Alékúsọ́. Ibẹ̀ náà ní ilé Toríọlá, nílé ibi Ṣàngó, ilé Àkúrú la mú Ṣàngó sùn sí. Ilé Toríọlá ni Ṣàngó gbé. Ìran mi ni ìran onílù ní Ìbàdàn. Ní Ìdó yìí, wọ́n bí mi pé àbí ọmọ rẹ̀ bá bíbí sí abúlé Alájàtà. Alájàtà yẹn tẹ́ bá ti dé àárín Àkùfò ẹ máa tọ́ lọ, kẹ́ tó dé báńdìrì Akínyẹlé ẹ ti ka Alájàtà ń bẹ. Ìlú tí ó lórúkọ tí gbogbo ayé mọ̀ ni. Ìyá tó bí bàbá mi lọ tẹ àbà tí wọ́n ń pè ní Adéṣèkún. Olúǹdé ni Adéṣèkún yẹn jẹ́. Bàbá tí wọ́n ń pè ní Adéṣèkún
bàbá oníṣègùn onífá ni ọ̀rẹ́ bàbá ìyá wa ni ọ̀rẹ́ bàbá ìyá tèmi ni. Bàbá yẹn máa tọ́jú gbogbo àwọn obìnrin tó lóyún nǹkan kan, máa ń ṣe dáadáa ládùúgbò ọjọ́ tó jẹ́ tí wọ́n padà sì ń gbé ní àbá Olúndé. Báwa di pé tọmọ kan bá gbóná yọ tí wọ́n á ní ẹgbẹ́ lọ́dọ̀ bàbá Adéṣekún ní Olúndé mẹ́ Adéṣekún ló borí orúkọ Olúndé ńdọ̀la. Tẹ́ bá dẹ̀ ń sọ wípé báwo ni àdúgbò Ìgbósẹ̀ tí mo wà yìí, Ìgbósẹ̀ tí wọ́n sọ di kájọ làrìsáwò tí wọ́n ń dáko ń bẹ̀, àǹtí mi lọ́lọ́kọ tó dìjẹ̀pẹ̀ tí wọ́n gbé lọ ilé Olúbàdàn lẹ́lẹ́ta lọ́dún tí Olúbàdàn lẹ́lẹ́ta ó sọ wípé kó sí rìsáwò kan máa fi dáko. Gbogbo bàtàkì ìdí ya ládùn òní àwa là ń jẹ́ bẹ́ẹ̀ torí bí ẹ ti wu àwa nù. Oníṣáàgó tá a bá mú látọ̀nà àkùfò náà àgbà Akíndélé ló gbogbo ọ̀rọ̀ máa bọ̀ wá sí láyà ájù àjáde sí oníṣáàgó. Bí tẹ̀ gbogbo bẹ̀ wọ́n ṣe dúró kò sí kankan tẹ́mi múrídà náà ò lè sọ ń bẹ̀. Ìyá tó bí bàbá mi gangan wọ́n máa gbé tí wọ́n máa sọ pé àkùfò bàbá Àyìnlá bàbá Ògúnbùnmi yẹn àkọ́bí ọmọ Ọlátúnjí Àyìnlá Táyé Káyọ̀dé rẹ̀ tó kọ́kọ́ bí ló bí bàbá tèmi, Táyé ìbẹ̀lú bí bàbá mi. Ilé tí a sì kọ́kọ́ kọ́ sí inú ìlú Ìdó láyé tí n bá ní kí n tẹnubọ ìtàn inú ìlú Ìdó bí Ìdó ṣe padà tó wá dúró. Ogun ti lé ẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n bàbá wa ní ọ̀gbọ̀dọ̀ túká. Ògúnmọ́lá ní sọdún fà ọ̀kan lára àwọn ọmọ Ìbíkúnlé à ń gbé bàbá yẹn ní Ìyátọ̀. Òun ló wà níbi Ògúnmọ́lá tí ń sọdún fà lọ́wọ́ ní bàbá onífà kan tó wá láti Ifẹ̀ wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló ń ṣe bàbá yìí tó jókòó látẹ̀ẹ̀kan. Ìyátọ̀ ní nǹkan kò ṣe wa nǹkan kan ṣe yín sà, àwọn ìyàwó yín ń kọ́. Ìyátọ̀ ní nǹkan ṣe lóòótọ́, àwọn ìyàwó mọ́kànlá ò lóyún rí ebi wọn bímọ. Wọ́n wá dífá fún nílé wálé Ògúnmọ́lá ni wọ́n wá dífá fún lọ́wọ́ ní ó bu owó lọ́jà kẹ́yìn. Ìyátọ̀ sì jẹ́ ni tí bàbá rẹ̀ máa rán ṣáájú ogun Ìbíkúnlé kan só ní. Alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ ní ọ̀nà àbí tá a wà yìí tí jẹ́ òkè bí a wà òkè Ìbíkúnlé òkè Akéré ni kò sí olúwẹ̀ nínú ẹnì kankan nínú gbogbo abúlé tí ń bẹ ní gbogbo 1552 tí wọ́n sọ pé òun ọ̀gbà ilé Ìbíkúnlé kọjá òun èsì ìsọmọ ọmọ Akéré bí gbogbo a ṣe wánú. Ìlú Ìdó ọjà ní ẹnu bíbà tí wọ́n sọ pé ẹ̀yìn ẹdúró ń bẹ̀rù. Wọ́n wọ̀nà àwọn ọmọ Akínwùmí ńgbà náà kó tó di pé ìyàpọ̀ tí ìyàwó rẹ̀ kẹ́kọ̀ọ́ ò lóyún ni wọ́n sọ fún níbi Ifá pé ogun ọlọ́jà kẹ́yìn. Ológun tó ń jà kẹ́yìn wọ́n ní káwọn àwọn bàbá wọn ní káwọn lọ lé àwọn ìgbà tó wà ní dùkúrò. Àwọn láwo fákan ń bẹ tó fẹsẹ̀ gbà níjọ́ náà, àwọn fáǹtọ̀ fẹsẹ̀ gbà níjọ́ náà, àwọn ẹni òfin fáyẹ̀ ẹlẹ̀ wọ́n sa ẹrù inú fáǹ padà wọ́n sì bó nǹkan wọn lọ bó lè wá wọn kan ní fi wá wọn ìyá àsàkẹ́ kánú. Ìdí náà tá a fi lè fi àwọn ìyá àsàkẹ́ ṣeré gbogbo àwọn ọmọ tẹ́ ń pẹ́ àwọn ọlọ́mọ àgùrá nǹkan tí wọ́n ń dalẹ̀ ẹrú kiri wọn ó lè tí wọ́n jáde lẹ́lẹ̀ kẹ́nìkan máa pàṣẹ pé láti Dùgbẹ̀ níbi àgbo ilẹ̀ bàbá àwọn olódòdó Ògùn ní bíbá gbogbo police station Ìyágànkù gbogbo Ẹlẹ́yẹlé gbogbo olú òkú ti nǹkan bọ̀ bàbá wọn lónìí ta ni wọ́n ìyàwó ni wọ́n dé. So bóyá bá gbé mi kì í sọmọ Ìdó èmi lórí Ìdó lónìí àti ilé àtòkò tó ń kálukú bá sì ń béèrè ọ̀rọ̀ ẹlòmí ọgbọ̀tán bí bàbá ẹ̀ ṣe dé bí bàbá rẹ̀ ṣe rí ẹ̀ he a sọ fún un tọ́lá bàbá wo fìyà jẹ wá gbogbo ìtàn bí mo wá jẹ olóṣì tí bàbá tèmi wá fi mí sí láti Ìbàdàn ìtàn ẹ̀bẹ̀ yé mi. Àwọn náà fọ̀rọ̀ kí bàbá Omíyalé ló ní Múrítàlá lọ áńdùdó torí ọjọ́ iwájú kan ń bọ̀ wọ́n sì lọ́mọ tí wọ́n máa yẹn dìran ní ara àwọn ọmọ tó tẹ̀ Ìbàdàn ní bàbá tiẹ̀ ni wọ́n ní ọlọ́dí Ìdómú ibẹ̀ lẹ́yìn ti bí ọ sẹ́pẹ̀sẹ̀ wá bí ní alájà tàtẹ́ ní mi sọmọ ọ̀dọ́ ọmọ ẹbí wá ní mi ṣé Jẹ̀ṣà ní mi ní àbíkìtì orí ilẹ̀ bàbá mi ni mo wà mo sì mọ̀ tán gbogbo òṣìṣẹ́ abúlé kankan tí mo mọ̀ tán rẹ̀ àwọn bàbá sọ fún mi
ìwé tọ́lọ̀ bá kọ̀rọ̀ tẹ bá ní akọ̀wé ìtàn jáde àkọ́ jáde díẹ̀ ń bẹ nínú ìwé ìtàn Ìbàdàn díẹ̀ ń bẹ nínú ìwé ìtàn Àdó ní òkè sí Ìbàdàn nínú ẹsẹ̀ fún láì tó tẹ́ Ìbàdàn sọ àwọn àtìrẹ́dínà mi tó lè sọ ń bẹ àwọn bàbá mi àwọn bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́jọ́ ìní bàbá wa Owólabí Ọlákùlẹ́yìn wọ́n ń bẹ kọ́lọ́njẹ́ mi wọ́n gùn àwọn bàbá mi Balógun ilẹ̀ Ìbàdàn bàbá wa Tájùdíìnì Abímbọ́lá Ajíbọ́lá wọ́n ń bẹ àwọn bàbá mi Bọ̀dá-Láti dì Ládọjà àwọn bàbá àbá tí wọ́n lè sọ̀tàn ilẹ̀ Ìbàdàn wọ́n ń bẹ àwọn bọ̀dá mi Hamidu Ajíbádé àwọn tí wọ́n lè sọ̀tàn ilẹ̀ Ìbàdàn ń bẹ ìtàn Àdó yìí ní àwọn abúlé kọ̀ọ̀kan máa kó létí gbogbo ẹ̀ máa fún yín ọdún tábà kọ̀ọ̀kan tẹ̀dó ọdún tábúlé kọ̀ọ̀kan tẹ̀dó díẹ̀ ń bẹ ẹ̀ bá nù òwe ẹgbà iléeṣẹ́ yìí ò ní jóná. Kábíyèsí ní bí ẹjẹ ń pè ní bóyá bí oṣù bíi 3 àbí bíi 4 sẹ́yìn ní àtẹ̀jáde kan tó jáde láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn ń ṣe ìwádìí kan bóyá lórí àwọn kan pé wọ́n ń wa kùsà lọ́nà tí ò tọ́ ní ìjọba ìbílẹ̀ Ẹdó wọ́n wá sọnù àwọn ọ̀rọ̀ yẹn wípé àwọn kẹ́fín ọwọ́ kábíyèsí Onídòó ń bẹ fún ìdí èyí àwọn fẹ́ kí kábíyèsí ṣe gàyà díẹ̀ àmọ́ kò pẹ́ ẹ̀ náà la tún rí wípé ẹni tẹ́ ni ó ṣe gàyà àmọ́ tó bá lórí àga tó lè tẹ̀ ń bọ̀ síbẹ̀ kábíyèsí jẹ́ ilé sọ tí bẹ nídìí rẹ̀ fún wa. ẹsẹ̀ kan di ẹ̀ téèyàn bá ti ń dà kó sáà máa ṣe dáadáa kí dáadáa rẹ̀ ló máa gòkè sí èmi kàn kí gómìnà wa lọ́yọ̀ state èèyàn dáadáa ni bàbá yẹn bàbá wa Olúwaṣèyí ọmọ Mákindé Ọ̀yọ́ state government tí bàbá wa Olúṣèyí ọmọ Mákindé ń darí rẹ̀ mo kí wọn mo kíjọba àwọn gan pẹ̀lú sùúrù àti àkíyèsí ara wọ́n fi máa ń ṣe nǹkan nígbà tí àwọn èèyàn gbé ìbòrùn lọ àwọn èèyàn wá ìní agbègbè náà ni ìwọ̀n kan yẹlẹ́yà àwọn àgùrá táwọn yìí nígbà tí ẹ yọ Benjamin kúrò lórí oyè wọ́n fi Tájù sí ọmọ ẹbí kan náà ní lẹ́yìn èèyàn tó yẹ lọ́dún méje wọ́n ní Tájù náà tó gbó ń bẹ̀ wọ́n ní ká àwọn Ìbàdàn wà ní ẹlọ́mú ọmọ Ìbàdàn ń díje tọ́jú ọmọ tàwọn ènìyàn fi fìmí síbẹ̀ èmi expect pé wọ́n mọ̀ síbẹ̀ mo mọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo lè dúpẹ́ lọ́wọ́ gómìnà wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí mo lóṣù 6 nílé tí wọ́n fi rí náà rí i pé kí láwọn adé táwọn fi yàjà láìsẹ̀ ẹtí kẹ́niyàn padà sáàyè rẹ̀ nǹkan tí wọ́n rí pẹ̀lú mi tí wọ́n fi ní kí wọ́n lọ invite mi ni pé wọ́n láwùsá làwọn ẹni wọ́n ní bèrìbèrì ni wọ́n ní Fúlàní ni wọ́n láràbù ni wọ́n èmi sì ni ìlà tí ọ̀rọ̀ mi kọ sí lọ́lọ́run tí wọ́n gbàgbé tí wọ́n kọ sí mi lójú ìlókò mi yọ torí tó bá jẹ́ pé ọ̀rọ̀ Haúsá ni mí tó bá jẹ́ pé Ìgbò ni mí tó bá jẹ́ pé Fúlàní ni mí torí pé kí ni iṣẹ́ mi ló jẹ mọ́ 1960 I didn't have opportunity to school in my life primary to university mi iṣẹ́ ìran ni láti 1960 mo ti wà gẹ́gẹ́ ní àrùn ní iṣẹ́ ìran pẹ̀lú fi bá dáì tí mo dé lónìí I'm a deputy president of Nigeria Cattle Breeders and Dealers lónìí and also in a slaughter slab to pieces cow to the sell and eat. I can say many things on animal and cattle or rams. Iṣẹ́ tí mo kọ́ tèmi nìyẹn. Tòtò wá dẹ̀ sọ pé ní Haúsá tọ̀ alhamdulillah ọ̀rẹ́ tí ọ̀bà gbá Haúsá kò lè jèrè sẹ́ran tó bẹ́ẹ̀. So bàbá dẹ̀ rò dáadáa gbogbo abúlé nílẹ̀ Yorùbá abúlé wo làwùsá kì í dé lọ́dún tí wọ́n lọ bá ń roko ẹ wò láti gbà wá ti sè. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo oko wa ní Bàtàkè Ìdíyà wá sí Làjùbí àbí Àkùfò ẹlẹ́rìí ṣe ìwádìí dáadáa látọ̀dún gbọ̀ngàn làwọn ti gbọ́mọ fáwọn Haúsá máa wá sẹ́gbẹ̀ẹ́ náà bàbá wa ètò ọ̀bà sẹ́kù ètò ọ̀bà rúkú ètò lẹ́nu ìgbà tí mi wá di gómìnà wá ọlọ́wọ́ á fi di mi kalẹ̀ sí oko ní Làjùbí kọ̀sà Haúsá kankan tí ó dé wọ́n fọwọ́ àti alákàtà èdè nílé mi náà táwọn sọ wá dẹ̀ dé máa ṣe wọ́n láti jù máa ṣe dáadáa sí ọ̀dàbọ̀ kálukú ètò ìṣe lọ ní ìrúwà ètò ìṣe lọ gbàlàwọ̀ àwọn kódà oko èmi gan ní ojókòó tí mo lóko kaṣú àwọn Haúsá yìí ní bá mi ronú oko mi bó ṣe á di pé wọ́n rí àwọn Haúsá nínú odò Ògùn ní ẹ̀yìn Làlátẹ̀ lọ́nà sẹ́yìn
èmi jẹ́ ìpele onídòótọ́ ní ó yẹ kí n lè mọ̀ ń pa àwọn haúsá tó wà ládùúgbò ṣé ti bá jí láàárọ̀ nǹkan jí gbéra láti làjú mi kọ́ máa rin ilẹ̀ èdò kiri ilẹ̀ èdò ló dẹ́lẹ́bú o ilẹ̀ èdò lọ́pọ̀ àlà pẹ̀lú ìṣẹ́yìn bí ọ̀rọ̀ tẹ̀ bí ilẹ̀ kan ilẹ̀ èdò pẹ̀lú àlà pẹ̀lú akínyẹlé ilẹ̀ èdò pẹ̀lú pẹ̀lú àwọn olùyọ̀dẹ ilẹ̀ èdò lọ báwọn káàkiri ọ̀nà mélòó ní wà àkọ́kọ́ jí ipò lọ ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ lójúmọ́ kí n tó lọ bí iṣẹ́ mi àwọn ní wà lọ́nà ni wọ́n gbúrò gbọ́ pàwọn haúsá ń bẹ nínú odò èmi dé pílẹ̀ tèmi náà sì gbọ́ mo kó chairman Ìdó mo kó chairman Bàràpá ẹ wá sí méjì pẹ̀lú àwọn arábí kí náà haúsá yẹn wà nínú odò ẹnu tí mo rí mọ́ ń bẹ̀rù kó tó di pé wọ́n ní wọ́n ti lọ kó àwọn haúsá yẹn ní sẹ́yìn tí wọ́n lèmi ni mò ń gbà àwọn haúsá lálejò èyí sì mi nìkan mọ̀ gba haúsá lálejò gbogbo ilẹ̀ Yorùbá ní mọ̀ gba haúsá lálejò ilé òsè ìjọba Ọ̀yọ́ ṣe ètò àbí federal ọ̀dọ̀ sọ fún mi pé tálejò kan bá ti ní kí n máa lé ẹ̀ tí mo bá ti gbọ́ ní òkìlọ̀ pé kí n má jẹ́ àlejò kankan ó dé àdúgbò mi ìṣẹ́jú mélòó lẹ́nu ìjọba tí Ọ̀yọ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì ní ká sọ́ra ojúlọ alákànfì sọ́rí ẹ̀ẹ̀kan lóṣooṣù ni mo ń ṣe méjì pẹ̀lú gbogbo ọlọ́pàá ní Dubai tí mo ń kìlọ̀ fún gbogbo abúlé kọ̀ọ̀kan àlejò tẹ́ bá rí tẹ́ bá dámọ̀ ẹ̀jẹ̀ á tètè gbọ́ o ẹ̀pọ̀ àwọn àmọ̀tẹ́kùn àti ẹ̀dùnpẹ́ tẹ́ tó fún alámọ̀tẹ́kùn à ń retí gbogbo àwọn yòókù náà tó dèrò àlọ́rùn so ìjọba ti ṣe gbogbo ìwádìí wọn lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìwádìí wọn pé ọ̀dà kan fi àjẹ tí ó ṣe ní gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì fi ní kí n padà sórí àlééfà mi ò mọ̀ ń pa aṣẹ góòlù mi ìṣiṣẹ́ mi ẹran tó ìkọ́rọ̀ ẹran ni ẹbí mi náà láti kékeré mo ti wà ń dè mọ́ mọ̀ ń pa ẹ̀ ó du ẹran àkọ́kọ́ lẹ́bàdàn mọ̀ sọ fún yín ọdún tí a tún ṣèmi sọ fún yín ọdún tó di mẹ́ta lọ sọ fún yín bí gẹ́gẹ́ ṣe bẹ̀rẹ̀ tá a tó fi lódò ẹ̀rẹ́ ń bọ̀ ọdún ọwọ́ tá a fi ní mbòdì tá a fi ní dùgbẹ̀ tá a fi ní káàkiri ní àtẹ̀ndá àgódì gbogbo ẹ̀ ní mọ̀ sọ fún ọdún báyìí léyìí ọdún báyìí léyìí ọdún gbogbo ẹ̀ mo ti ṣiṣẹ́ àmú màálù rìṣẹ̀ láti Ṣàngó orí irin ni ọkọ̀ sí kẹ́rọ̀ níwo gbogbo odò ẹran tí mẹ́bàdàn là máa ń màálù rìṣẹ̀ dé so tó yé mi ṣùgbọ́n ọ̀rọ̀ pé ń gbẹ́lẹ̀ pé ń wa góòlù àti pé tí wọ́n á ṣe ẹ̀ máa wa góòlù níbi kan kó kìkì ọmọ kan ni àwọn ọlọ̀tẹ̀ ni wọ́n dìde ni wọ́n ní àwọn haúsá tó wà nínú odò wọ́n ń wa góòlù ní odò ni ìjọba dẹ̀ ti ṣe gbogbo ìwádìí wọn bẹ̀ kódà tí mo ṣe ń bá yọ̀ lọ́wọ́ yìí ẹni tó bá mọ̀ ń pẹ́ ẹ̀kọ́ tó sọ́ra ìwádìí sì ń lọ ìbílẹ̀ tí mo wà láàyè bó ṣe àwọn òbójú nǹkan àjókòó padà kalẹ̀ ràgàjì lásán ìbílẹ̀ wà lára ẹni tí ì tún ṣe ìwádìí kì í lọ́wọ́lọ́wọ́ bí ẹ bá ti ń ṣe ṣùgbọ́n abúlé fọlá àti ìníbí kankan a lè ní níjọ́ mi àmọ́ torí ìjọba ò ní ṣùgbọ́n fẹ́ ṣe nǹkan kan pé no ṣùgbọ́n bí mo ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́ èmi ò ṣe ìmọ̀ bí kan ẹ̀jẹ̀ wá góòlù ní orí ilẹ̀ ẹ̀dú ní ìmọ̀ bẹ̀. kábíyèsí ẹ ṣe àwọn nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí ó dẹ̀ pè fún àkíyèsí a máa rí i pé ní orí ilẹ̀ Ẹdó ẹ jẹ ọba lé lórí ó dàbí ẹni pé kíní yẹn ò fẹ́ẹ́ fi gbogbo ara wọ́pọ̀ sísì ní nǹkan náà ni pé àwọn Fúlàní tí wọ́n ń da ẹran káàkiri ìlú wọ́n ń fi ẹran wọ́n fi ń jẹ oko olóko wọ́n tí wọ́n bá dáwọn oko míì wọ́n bá rúgbó ń bẹ̀ bí wọ́n fipá bá wọn lò pọ̀ kí wọ́n jí míì gbé kí wọ́n máa gbowó ribiribi ó sì ṣẹlẹ̀ níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ní Èmùrè Èkìtì bẹ́ẹ̀ ní Ìfírá ní Ondo State ó ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ àmọ́ níjọba àbílẹ̀ Ẹdó despite pé àwọn àbà ó pọ̀ níjọba àbílẹ̀ Ẹdó yìí àgbúrò pé irú nǹkan ilẹ̀ èlé tàbí pàwọ̀ àgbọ̀ pé bóyá Fúlàní pa Yorùbá kankan nílẹ̀ Ẹdó kábíyèsí ọgbọ́n wo lẹ̀ ń dá sí tí ó fi jẹ́ wípé ẹ rí àwọn Fúlàní yẹn ẹ rí egun wọn sẹ́ débi pé wọ́n gbilẹ̀ bí wọ́n ṣe ń gbilẹ̀ káàkiri àwọn ilẹ̀ tó ṣẹ́kù. ẹ ṣe ẹ̀yin oníwèé ìròyìn ojú yín tó lé tó kù ẹ máa ń rí káàkiri ẹ ṣe wí lórí n tá a ṣe nídò ni pé ẹni ọgbọ́n ò ládàá sí ń wà sọ ọgbọ́n fún yín n tá a ṣe ni pé 2016 lèmi dórí àlééfà yìí gbogbo ndé lè dá wàhálà alẹ́ mọ́ kọ́ kíyèsí nínú kí bí náírà gbé tẹ́lẹ̀ nọ́mbà 1 ni pé àgbùrá ó ń da àwọn èèyàn láàmú káàkiri àwọn náà nílẹ̀ láti dùgbẹ̀dé odò Ògùn àwọn náà nílẹ̀ láti gbádégbá àwọn náà nílẹ̀ gbósàn mo wá pé gbogbo abúlé jọ 1552 villages mo ṣe gba lẹ́tà instrument office àṣẹ baálẹ̀ ìdóngbà ẹ̀
mo wá ní kó ní kálukú pátá ẹ lọ rè sáàlà oko bàbá yín oníkálukú lọ sààlà oko bàbá ẹ̀ ọ̀sẹ̀ tí ọ̀dà lò oko bàbá rẹ̀ mọ̀ rájí àti gbàdámọ́ tí wọ́n fi sààlà wọ́n fi pèrègún ṣe wọ́n fi làpá ṣe wọ́n fi kòkó òbí gbogbo nǹkan bá ṣe fi ń sààlà níjọ́ nínú pèrègún odò kálukú yẹn lọ sààlà oko bàbá yín èmi Múrítàlá ọmọ Babalọ́lá mi ò rẹ́dí àti bẹ́ẹ̀ kankan tà ní rẹ̀ èmi náà ní ètí mo ti fowó mi rà láti 70 mo sì níwèé lọ tẹ́ ẹ bá gbọ́ pé mo ta lẹ̀kan níbi kan ẹ wádìí dáadáa ilẹ̀ tí mo ti rà bẹ́ẹ̀ ni mo ta torí lẹ́ẹ̀mí ọmọ ìgboro ni mí gbogbo ẹ̀ lọ́mọ mi ládùúgbò yìí pé kìí sọ lè kìí sọmọ líle bá ṣùgbọ́n ọmọ ìgboro tó ti kọ́ ọmọ ẹlẹ́ran ta ni ó wá ọmọ ẹlẹ́ran fa ìjẹ̀ǹgbẹ̀kẹ́ ńgbà tí èsì pé ya wèrè ẹlẹ́ran ìdáràn rárá o ní tá a bá ń ṣe tẹ́ ẹ bá bá wa lórí ẹ̀ ráìtì lẹ́ẹ̀bà wọ́n wá lẹ múrí mẹ́sàn-án rí lóko wáyé múrí mẹ́sàn-án 180 naira 160 mo rà rí payíkà kò sẹ́ni ẹ̀ tó lè gbà lọ́wọ́ mi torí mo sanwó gbà ní mo sì níwèé lọ mo gbalẹ̀ ń lè kálukú yẹn lọ sàlẹ̀ òkú bàbá yín tẹ́ ẹ bá rẹ̀ tó fẹ́ ra lẹ́yìn ẹdínàdúrà pẹ̀lẹ́ ní wọ́n fẹ́ ra lẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ mọ̀ mí tẹ́ ẹ fẹ́ rántí mi gẹ́gẹ́ bí onídù ọjà tẹ́ ẹ bá ta ìwá fún mi 10%. ẹni tẹ́ ẹ̀ ta lẹ́yìn fún gẹ̀ẹ́mú déwájú mi nkọ́kọ́ wádìí sílẹ̀ wọn sáré tó ta lẹ́yìn sáà náà ní táwa bá ṣe gbé wádìí níta làwọn àpẹẹrẹ baálẹ̀ ti ń bẹ ládùúgbò wọn ẹni báyìí tí wọ́n ń gán ilẹ̀ àwọn olóní ilẹ̀ bàbá wọn ni sísẹ́mù tí mo lò láàfin wàhálà mọ̀ lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀nu sísẹ́mù tí mo lò lórí àwọn Fúlàní ni pé ẹ lọ rèé wò dáadáa bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà tán Fúlàní ti ń gbé pẹ̀lú àtìrandíran wa ní ìsìn tómi ti gbẹ́jú báyìí ni mo ti mọ àwọn Fúlàní pẹ̀lú àwọn bàbá mi lóko yìí wọ́n sì jà ẹ̀rọ tómi fi ṣe fírídọ́ọ̀mù nídìí iṣẹ́ ẹ̀rọ 1973 ọ̀dọ̀ bàbá Òróyì ni bàbá mi sinran fáwọn àgbẹ̀ olóko kan bẹ náà táwọn náà sinran irọ́ ni ẹran wọn ọ̀pọ̀ ní bíi méjì bíi mẹ́ta ní ẹ máa fi ọ̀dọ̀ Fúlàní wọn torí gba bùkátà ẹran bá kàn wọ́n láti kékeré mi ti mọ̀ torí gbà sí fírídọ́ọ̀mù 73 màálù ni bàbá mi mú lọ́dọ̀ Fúlàní ọ̀rẹ́ rẹ̀ tó fún mi tí mo fi ń pa ẹran lórí odò tómi náà fi di alápàtà dàárọ̀ ìtòwó náà sì rún ọlọ́mọ méjì oorun láíláí torí mo mọ náà sún sọ́ra ara mi ìlera gbádá kìnníkà lọ́rùn mi tí bá sì ṣe tẹ́ fi mí sórí oyè aṣọ bọ́sùkọ̀rọ̀ mọ̀ ọwọ́ ó ti pé mi bá ti jí láàárọ̀ tí mo dórí odò tá a bá ti ṣetẹ́ lọ́wọ́ sàn aṣọ bọ́sùkọ̀rọ̀ mi ó ti gan síbẹ̀ nínú ọwọ́ nǹkan mi ni so mo wá pe àwọn Fúlàní tó wà ládùúgbò ńgbà tẹ́mi dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí màálù bá wọnú oko kan wọ́n á ní wàláì bàbá kìí sí màálù tèmi tí màálù bá wọnú oko kan bí bàbá wàláì àwọn màálù wọ́n rí kọjá ní wàláì kìí sí màálù tèmi mo wá ní òbúrú mo wá pe ogun baálẹ̀ tí ẹ ń bẹ ládùúgbò ẹlẹ́ o àbúrò tí ọba tí ì ní baálẹ̀ tá a ṣẹlẹ̀ abúlé mẹ́jọ lábẹ́ rẹ̀ kó fún wa ní baálẹ̀ mẹ́ abúlé tó ti jẹ baálẹ̀ rẹ̀ tí baálẹ̀ rẹ̀ ti kú tí ọ̀sẹ̀ tí mo tó bẹ̀ mọ́ ẹ̀fọ́ àdọ́mọ oyè ẹ̀yin Fúlàní tẹ́ wà ní gúnbì ẹ̀fọ́ alẹ́ nìkan tí ó jẹ rẹ̀ síríkì yín a sì fún lóyè mẹ́ta pẹ̀lú ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní gúnbì ẹ̀fọ́ ní Fúlàní kan orígun mẹ́rẹ̀ẹ̀rin Èdó ni mo ṣàjọba wọn mo wá fún ẹ lóyè síríkì Fúlàní mo sì fún sàfitíkẹ́ẹ̀tì níjẹ́ tí ń gba sàfitíkẹ́ẹ̀tì mò ń jí oyè pé ńlẹ́ o bí màálù bá wọ ọkọ lọ́nà àdúgbò rẹ̀ wọ láàmù ìwọ náà ń gba sàfitíkẹ́ẹ̀tì lọ́nà abala bíi tí màálù kan bá wọnú ọkọ lọ́nà àdúgbò rẹ̀ mẹ́ wọ láàmù mo ti jẹ́ wọ́n sáì sàfitíkẹ́ẹ̀tì fún mi tán tó sọ ní tí mo fún ẹ lóyè sí láti jọ yẹn bá àlejò màálù àmọ́ ẹ̀kọ́já tí wọ́n fẹ́ gba inú oko lóko tí wọ́n bòkò jẹ́ nígbà yẹn bá dàárọ̀ ẹ̀yìn òní mọ̀ Fúlàní tí ń gbé ládùúgbò mẹ́lẹ̀ lọ mú àwọn Fúlàní ni wọ́n bá wa mú àwọn àlejò tí ń kẹ́ràn kọjá ní ìsìn àwọn oníbà ní mú àlejò tí ń kẹ́ràn kọjá bálejò kan bá ti dádúgbò kan ní Fúlàní ó ti sáré wá bá wa ní Ìdó Traditional Council ìjọba bá mi ń lé àwọn àlejò Fúlàní kan ti kó màálù tó pọ̀ dé o àwọn sì bá sọ̀rọ̀ wọn ọ̀gbọ́ báyìí ní èmi ló tètè pé àwọn Àmọ̀tẹ́kùn nígbà Àmọ̀tẹ́kùn èdè kó sọ ọlọ́pàá kí àwọn bá yẹn yẹn lọ́bẹ̀ láti gbà yẹn láti lálàáfíà kìí ṣe bí ọ̀sán bá máa wáyé díẹ̀ ṣùgbọ́n kí èsì kankan lọ oko kankan bòkú orúkú jẹ àbí ní Fúlàní kan wà lọ bá ya oníyàlóko ní láìláì ní gbúrò rọ̀ nù ọgbẹ́ tá a dá sí tẹ́ ní kí n sọ fún yín nìyẹn sá. kábíyèsí ní parí
gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀ ń dárúkọ àwọn àgùrá àwọn wo gan làgùrá yẹn. Àwọn bàbá mi ni wọ́n lè sọ, àwọn Olúbàdàn of Ìbàdàn land ni wọ́n lè sọ nípa wọn. Ṣùgbọ́n táwa kan mọ̀ ni pé àwọn àgùrá yẹn wọn à kì í nílé. Ọ̀rọ̀ wọn fẹ́ dàbí ọ̀rọ̀ àwọn Fúlàní náà ni. Torí Akínmàárín, Awẹ́, Ìkìrun tẹ́ẹ̀bì ìtàn rẹ̀ ń bẹ, ìwé ń bẹ. Tẹ́ẹ̀bà ní Sàmúlì sí kọ́fì kí n fún ìmí nílọ. Wọ́n máa dèlù kan wọ́n kúrò ní. Wọ́n dèlù kan wọ́n kúrò láyé wọn ni. Ìbàdàn nìkan lọ gbà wọ́n láàyè fẹ́ fi dúró tó fi dogun pé wọ́n wá ń fọ̀tàn. Ṣùgbọ́n owó òtọ́jọ́ rí wọ́n sọ. Omíyalé ọlọ́wọ́ ọ̀rọ̀kẹ́ onílé bàbá yín wà mádà. Nígbà tájú fẹ́ máa sọ̀sọ́kúsọ pé ní ilé àpérò bàbá ní náà padà mọ́. Bàbá ẹ fẹ́ dé níbẹ̀ ni. Ló fi jẹ́ pé bẹ̀lẹ̀ lè mọ́ bẹ̀rẹ̀ sí ilé bàbá yín. Níbo lẹ ti wá? Àgùrá àwa mọ àgùrá kéde pa mọ̀ wọ́n. Ẹ̀gbá ni wọ́n, Abẹ́òkúta ni wọ́n bẹ wọ́n tẹ̀dù sí. Nígbà tí wọ́n ń bọ̀ láti fẹ̀ tí wọ́n rìn gbogbo òlù tí wọ́n ń dé wọ́n kúrò ní. Ṣùgbọ́n nítorí pé Ìbàdàn máa ń gbà yàn mọ́ra gan lẹ ìpẹ́ tó bá Ìbàdàn. Wọ́n wá pẹ́ Ìbàdàn tán ni wọ́n á ní sábọ́ọ̀dù pé àwọn náà nílẹ̀ láti gbá díyàwó. Bí àwọn bàbá wa bí wọ́n bá ṣe fún ẹ láàyè ń gbà náà ṣe ń jókòó. Àwọn òdì fún ẹ láàyè ní ìsìn torí pé tẹ́ ẹ bá kàwé ọwọ́ yín o. Àwọn abúlé kan wà bẹ́ẹ̀ tí wọ́n ti débẹ̀ láti 1922, 1933, 1948 ẹ kàwé o. Ní 1822, 1823, 1824, 1951 ní àwọn àgbàrá dúró ń bí. Àwọn tí wọ́n ti á dé tí wọ́n ti dé sáwọn àgbàrá wà lọ̀gá wọn sáwọn ní fún wọn lóko. Àwọn bá a mọ̀ tí wọ́n ní oko òkè táwa mọ̀. Àwọn bàbá àyà tèmi, àwọn àbíkúlé, wọ́n jẹ́ kan lára àwọn tó lu ojú ọ̀nà yìí tí wọ́n lóko yìí. Àwọn akéré wọ́n jẹ́ kan lára àwọn tí wọ́n ní oko òkè kálukú lọ́láàlà gbogbo ọ̀rọ̀ ìwúdò tó jẹ́ ọ̀rọ̀ àṣírí lábẹ́lẹ̀ torí pé ìjàdé lónìí kò ní ó dòwe ká máa sọ̀sọ́kúsọ nípa ara wa àwọn ọ̀làlẹ̀ nìkan kan tọ́ra àwọn àlejò bàbá wa ni. Ṣùgbọ́n lónìí yìí o àgbùrá kọ́ ló ní Ìdó, Ìbàdàn ló ní Ìdó. Ìbàdàn sì ti fi ọmọ wọn sí Ìdó láti mójútó ilẹ̀ Ìdó. Èmi èsì sẹ́ni ẹ̀rù máa bá ọmọ ìgboro ni mí. Ẹ̀rù ẹ bá èmi. Àwọn bàbá wa ní ẹni káàkiri máa wò wọ́n tí ọ̀bà jẹ́ bẹ́ẹ̀ wọ́n ò lè lọ sẹ̀kándù láti gbà mọ̀ sí dórí òye ń ti lé ẹ dànù. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń dàgbà ọmọ ń yọ ogun jà ni. Nítorí náà mo rọ gbogbo ẹ̀yin ọmọ mi ẹ̀yin àbúrò mi gbogbo mo rọ gbogbo ìlú kẹjọ. Àwọn àgùrá yẹn náà àwọn náà nígbà tó bá yá wọn ọwọ́ wọn yóò wọ sọ̀rọ̀ káwọn bàbá wa níbàdàn bá ní mójútó ká bá ní pè wọn ká wọ́n wọn ká sòtọ́ ọ̀rọ̀ fún wọn ká má dogun ó lẹ̀ wọ́n rí wa fi gan. Ẹrú bàbá wa ò lè máa fi ọyàn ya wa ṣeré o ká máa wòran o káwọn bàbá wa níbàdàn látòrí bàbá wa Olúbàdàn àti gbogbo àwọn olóyè Olúbàdàn ẹ bá ní ṣe ẹ bá ní rọ̀ wọ́n ẹ bá ní pè wọ́n. Tó bá jẹ́ yí pé ọ̀rọ̀ pé kí wọ́n sọ pé dáa kan tó alẹ̀ ní kan tó alẹ̀ kan wò wá láàrin oṣù kan wo pẹ̀lú wọn. Bọ̀tẹ̀ ìgbẹ́ tí ń fa kìlọ̀ fáwọn ọ̀fẹ́jà àwa náà sọ fáwọn ọmọ ọba àfẹ́jà ẹ bá ní kìlọ̀ fáwọn àgùrá tí wọ́n bá yọ̀yàn kúrò lórí ọba kì í gbélú mọ́ wọ́n ti yọ wọ́n kúrò wọn ò sì jọba rí àgùrá ò jọba rí baálẹ̀ ni wọ́n jẹ. I'm the first person to be a king in Ìdó láyé yìí. Èyí ni mo gbé adé wọ ìlú Ìdó mi ní àwọn bàbá wa ṣiṣẹ́ lé lórí jẹ́ agbádélé lórí pé kí ọlọ́mọ ẹjọ́ onídùú. Ìran wọn baálẹ̀ ni wọ́n jẹ tẹ́lẹ̀ baálẹ̀ náà mo sì kọ́kọ́ gbà lórí wọn láyé bàbá wa Adétúnjì bàbá ní kókó ni mo ní 2016 ni mo jẹ baálẹ̀ Ìdó 2017 mo kọ́ gbadé níwájú Ajímọ̀bí tí bàbá wa Ṣèyí Mákindé tó bá Tádé ṣe tọ́rọ̀ kan gbà yẹn wọn ládé páálí Ṣèyí Mákindé lọ́sọ̀dádé góòlù adúpẹ́ lọ́wọ́ rẹ̀ o ìjọba rẹ̀ sọ̀kalẹ̀ bí ọ̀dà o láhùlà wà láàkó àtàrí lábìlà. Kábíyèsí ẹ bá wa ṣe àdúrà fún Olúbàdàn council látòrí His Imperial Majesty ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first àti gbogbo àwọn ìjòyè tí wọ́n di ilẹ̀ Ìbàdàn yìí. Ẹ ṣe àdúrà tọ́ sí wọn lánàá mo wà ní Ìbàdàn house
wọ́n wá fún mi ní máìkì wọn ní kí n ṣàdúrà. Bàbá wo Owólabí Ọlákùlẹ̀yìn di Olúbàdàn of Ìbàdàn land. Bàbá náà ni mo kọ́kọ́ ṣàdúrà fún lórí àsìkò ní gbogbo nǹkan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àsìkò wọn yìí. A sì yin Ọlọ́run lógo lórí gbogbo àwọn olóyè Ìbàdàn tí wọ́n jọ ń ṣèjọba tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti di ọba aládé lónìí. Ìbàdàn ń gbòòrò sí ni, yóò sì máa gbòòrò sí ni. State kọ́lọ́run mọ̀ bá wa láyọ̀. Ọlọ́run jáwa náà jẹ ọ̀pọ̀lọpọ̀ èrè ńbẹ̀. Nínú local government tuntun tí wọ́n yọ jáde nínú state kọ́lọ́run jí wọn ó pè kan àwa Igbósàn náà. Ọlọ́run jí wọn ó pè kan wà ńbẹ̀. Ẹ̀rí àsìkò wọn máa rọ̀ lọ́rùn ni. Bàbá wa Owólabí Ọlákùlẹ̀yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ó gùn lórí dáadáa. Wọ́n ó lu ọlá náà pẹ́. Gbogbo àwọn olóyè tí wọ́n jọ ń ṣe ọgbọ́n ìwé Ìbàdàn tí wọ́n jọ ń kọ Ìbàdàn. Ọ̀rẹ́ tọ́ni Ọlọ́run ni mo béèrè fún gbogbo wọn. Ní gbogbo ìgbàláyé mi máa ń dúpẹ́ fún Ọlọ́run látara wọn. Tó kọ́lọ̀ dáhùn kọ́ má jẹ́ kẹ́rù wọn dànù. Ọlọ́run má jẹ́ nǹkan wọn bàjẹ́. Oníkálukú ló ní oríkó. Bàbá ní bọ́ ọmọ abo ní ọ̀tọ̀ wá lọ́mọ Ìbàdàn ní wọn ní à. Mo lágbolé yín bí bá ní mo wá lu ko yín. Ká tó béèrè àgbolé gan oko yín wọn kò béèrè. Gbogbo àwọn bàbá náà kọ́lọ̀ má jẹ́ kí oko wọn bàjẹ́. Má jẹ́ ilé náà bàjẹ́. Kájọ rúgbó ká rùtọ́. Bàbá wa Omíyalé àwọn ò ní mọ̀ máa ṣàdúrà fún wọn. Àwọn ò ní mọ̀ máa ṣàdúrà fún wọn. Àwọn ò ní mọ̀ máa ṣàdúrà fún wọn torí pé irú mi bàbá Omíyalé ni nígbà ayé wọn ni wọ́n sọ fún mi pé àfi kí n lọ di ìlú Ìdòmú. Wọ́n ní kí n lọ di ìlú Ìdòmú. Ọmọ oko ibẹ̀ yẹn ni ẹ́, ọmọ wa sì ni ẹ́, ọmọ àrùn onílù ni ẹ́. Ọ̀kan lára àwọn ẹni tó lè sọ tán padà tí ò ní hun ni ẹ́. Lọ́rẹ̀ dígbò agbègbè Ìdòmú àfẹ́kíjẹ̀bù kankan wọ́n máa ti bẹ̀ wáyé mọ́. Mo ní mi ò fẹ́ mọ sáà kọrí èkó. Àwọn tó padà ránṣẹ́ pé wọ́n sọ fún mi. Mo gbìyànjú kí n mọ́jú kí ní ẹlẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá wa Yẹ̀kínní Adébíyì tó jẹ́ balógun ìlú Ìdò. Ìdílé wọn náà ní jẹ́ balógun dìsẹ́ nídò. Ọmọ bàbá wa Omíyalé náà ni. Ọmọ Omíyalé ni. Torí gbogbo ọ̀rọ̀ tí bàbá Omíyalé sọ fún mi náà mo tó bá lẹ́nu bàbá Yẹ̀kínní Adébíyì. Mo bọ́rọ̀ yẹn lẹ́nu wọn. Wọ́n sọ̀rọ̀ yẹn. Àwọn méjèèjì kí lọ sinmi báyìí kọ́lọ́run fẹ́ sínú ìsinmi. Kọ́lọ́run wa má jẹ́ Ìbàdàn bàjẹ́. Kọ́lọ́run jẹ́ ọmọ gbòòrò sí. Ìlú Ìdó àtàgbègbè ẹ̀ mọ̀fà lọ́lọ́run lọ́ kọ́lọ́run bá ń dìímú. Ìtọ́ni Ọlọ́run ni mo ń fẹ́ lórí ẹ̀. Ìlú Ìbàdàn lápapọ̀ mọ̀fà lọ́lọ́run lọ́ kọ́lọ́run fi rọ bàbá wa Owólabí Ọlákùlẹ̀yìn Ìgèdè first ní Ìbàdàn land. Kọ́lọ́run bá ní fún ẹ ní ẹ̀mí gbọ́dọ̀ àlàáfíà láti jẹ́ǹjẹ́ náà. Kọ́lọ́run fi àsìkò wọn kó fi rọ gbogbo Ìbàdàn lọ́rùn. Kó fi ìlú Ìdó ìrọ̀ ẹ̀mí Múrítà lọ́mọ bàbá lọ́lá lọ́rùn. Kó fi Nàìjíríà lápapọ̀ ọ̀rọ̀ bàbá wa Tinubu. Ọlọ́run fi rọ̀ lọ́rùn àsìkò bàbá Tinubu. Kọ́lọ́run jẹ́ ọ̀rọ̀ gbogbo àwa ọmọ abẹ lọ́rùn. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Iléeṣẹ́ yín Ọlọ́run ní jẹ́ ó jóná. Ọlọ́run ní jẹ́ ó jóná. Gbogbo bí ẹ bá ń lọ ọ̀nà ọmọ là fún yín. Gbogbo àwọn ọ̀dọ́ pátá Ọlọ́run gbìyànjú lórí sókè. Mò ń rọ gbogbo àwọn ọ̀dọ́ kájọ 1960 ní bàbá mi jáde 1950 náà bàbá mi jáde láyé 1960 mo dédé iṣẹ́ ẹran tí mo ti ra àrùmí lórí ọ̀fẹ́ àti lọ sí skul. Mọ̀pó primary school ní forúkọ mi sílẹ̀ sí. Wọ́n kọ̀ sẹ̀ kan káwọlé Mọ̀pó ní káwọlé skul ní bàbá mi jáde láyé. Mo ṣe di ọmọ òrukàn tí mo wá bọ́ ọjà ìran. Mo wá ra àrù. Tó bá dalẹ̀ máa lọ jásù láyẹyẹ. Àwọn tí wọ́n wà ń wò mí lónìí pé mo ló ti rówó tí wọ́n wà sọ̀sọ̀kúsọ nípa mi. Ọlọ́run bá mi rọ̀ wọ́n. Ọlọ́run bá mi dáríjì wọ́n. Ètò bá sì lóhùn ní gbọ́ Ọlọ́run mú so. Ọlọ́run wọlá dáadáa tí mo ti ṣe. Torí gbà ẹgbẹ́ orí ẹpín ní kọ̀ọ̀kan àbọ̀. Mo máa fi ìṣòro náà ni. Kò sí ohun mi torí pé mo rí pé mo rí ṣe síwájú mi. Títí dọjọ́ òní tí mo dẹ̀ ti ń bù yàn ní nǹkan gidi. Mo ń kọ́lé fún yàn, mo ti kọ́lé fún yàn, mo ti rọkọ̀ fún yàn. Nídìí iṣẹ́ àrùn yìí náà ni. Ọpẹ́ ni mo dúfọ́ lọ́wọ́ bá o. Mo rọ gbogbo àwọn ọ̀dọ́. Kó kálukọ́ sọ̀rọ̀ ẹni ọba rẹ̀ ni tọ́. Kó tẹríba, kó gbẹ̀kọ́. Ẹni tí ọba rẹ̀ ni tọ́, kó tẹríba, kó bọ́ abẹ́ ọ̀gá kan, kó kẹ́kọ̀ọ́. Ọ̀nà mọ̀kàn ìlọ́gbẹ̀lá àgbà àkọsẹ̀ ẹran màálù ẹ̀yọ kẹtẹ́ wo. Lè máa sọ rẹpẹtẹ lórí oṣòrí afẹ́fẹ́. Ẹni tí ó rí sẹ́ndì ẹran tí ó máa jẹ ọlá rẹ̀ lọ láíláí ọkọ̀ dáadáa. Tí wọ́n tọ́ wá kọ́sẹ̀ ìbò ẹran bọ́gọ́ sísá. Tí ẹ ń pè é lẹ́lẹ́ran ládùúgbò yín. Ìwọ lọ́wọ́ àpò tí mo ń pàṣẹ ẹran tán. Bẹ́ẹ̀ ọ̀gá ẹlẹ́ran sì ní ládùúgbò ọ̀tọ̀ ló ti kọ́lé bẹ́ẹ̀.
ẹni tí ń tà fún ẹran ìtawó ẹran, ẹni nítorí ẹran ìtabúrú ẹran, ẹni tí ń tabúrú ìtawó, ẹni tí ń tawó ìtẹ̀sẹ̀, ẹ wo ọlọ́bẹ̀ kò tó wà lọ́kọ́ life cow tí màálù bá lè kú fúnra ẹ̀ lọ́tún la tí mo bá wù báyìí sọ fún ẹgbẹ́ rẹ̀ ilé yìí kò lè ju báyìí jẹ́ báyìí lọ́dún ikú bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní sọ̀rọ̀ abẹ́rẹ́ tẹ́ lọ fún pé ẹ lọ ra nǹkan báyìí ẹ fún un lábẹ́rẹ́ báyìí tó bá dọ̀tún la tí ọba rí padà ẹ fi ilẹ̀ kò fi dijọ́ márùn tọ́lẹ̀ náà kò sí jẹ tí ọba dijọ́ márùn ó tún mọ ọdún abẹ́rẹ́ tá a fẹ́ràn tá a gbọ́dọ̀ jẹ́ kíákíá ara ìkọ́sẹ́ wa náà ni practical and theory ni ìníṣẹ́ ìran jẹ́ nọ́ọ̀nà tí mo gbà kọ́ tóbi primary to university ìníṣẹ́ ìran kíkọ́ ni mo bá kọ́ sí ìran tèmi so nítorí náà mo rọ gbogbo àwọn ọ̀dọ́ lẹ́gbàá kí lọ́ máa ṣe yahoo tí wọ́n máa di mọ́ boko ẹbí jẹ́ ẹ máa lọ rọ́ọ̀bù ẹ máa dèèyàn kéèyàn ẹ wáṣẹ́ kan iṣẹ́ kankan ò sí tí ò lè lani àfi tá a bá lè kọ́ iṣẹ́ kankan kò sí sí tí ò lè la àyàn oko tí bàbá mi ro nígbà tí kì í fẹ́ yá mi tó wá di pàwọ̀ ẹbí padà jà sóko wọn lọ sọ̀tẹ̀ máa jà sóko bẹ́ẹ̀ sí máa ń sinú tí wọ́n wá gbà ẹ̀yìn ìgbà yẹn bàbá mi ń tẹ̀lé bàbá ẹ̀ ló ti pé lù nìkan lóko tó ń náà lù ẹ̀yìn ìgbà yẹn ló fẹ́ gbé kan tó fẹ́ àbí èmi ẹ wò láti gbà yẹn o oko náà nígbà tí wọ́n pín nínú ẹbí tí wọ́n padà tà ẹni ẹ̀ tà fún ọ̀tà fún cooperative gbé kòkó bẹ́ẹ̀ èmi ní cooperative padà wá ta oko kòkó náà fún báyìí sẹ̀rìbọ́n náà kì í síwọ́ ọjà sán gbogbo yín ẹlẹ́rìí wọn nìkan pẹ́ nìkan yẹn yín jẹ ẹ fi ilẹ̀ fọlọ́hún mẹ́yẹ̀ bá yẹn jẹ ju ẹ fọlọ́hún ẹ̀yẹ sá dùn kẹ́ máa ṣe dáadáa wọn bá tọ́lọ́ máa fún yín lágbára tẹ́ bá ń ṣe dáadáa ẹ máa jèrè ẹ̀ salamu alaikum warahmatullahi wabarakatuh.